ọwọ́ ti tẹ̀ wọ́n o ẹ̀yin èèyàn. Àwọn mẹ́ta nínú àwọn bandit tó lọ ṣe àkọlù sí Woro níjọba àbílẹ̀ Kyama nípínlẹ̀ Kwara ní oṣù tó kọjá lọ́hùn, tí wọ́n pa àwọn èèyàn lọ rẹ́kẹrẹ́kẹ́, tí wọ́n dáná sunlé dáná sun dúkìá ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn. Ẹ wò, more than 200 people ni wọ́n pa lóṣù tó kọjá lọ́hùn. Bẹ́ẹ̀ sì ni wọ́n jí about 176 people ni wọ́n jí tí wọ́n gbé wọnú igbó lọ. Tẹ́ ò bá gbàgbé, ẹ rí i pé gbà tíjọba ìpínlẹ̀ Kwara tí wọ́n fẹ́ máa parọ́ pé àwọn kidnapper yẹn, àwọn bandit yẹn, wọn ò kidnap ẹnìkankan. Ẹ rí i pé wọ́n jáde ńgbà yẹn fọ́nrán lélẹ́yìí tí wọ́n fi ṣe parade ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn. Àmọ́ ọ̀nà yanu ọ̀nà àrà lọ́lọ́run gbà láti fi arrest àwọn mẹ́ta nínú wọn lónìí. Bó ló ṣe ṣẹlẹ̀, bó ló ṣe jẹ́, ọ̀nà wo ni wọ́n gbé gbà, bó náà ṣe rí wọn mú, gbogbo ẹ̀ pátápátá ni màá ṣàlàyé fún yín nínú fọ́nrán eléyìí tí mo mú wáyé. Tẹ́ ò bá sì gbàgbé náà, láàárọ̀ àná àwọn ọmọ ológun wa wọ́n ṣe àṣeyọrí tó ní agbára. Wọ́n ṣe àkọlù sí àwọn afẹ̀míṣòfò ISWAP. Ẹ wò ní bèbè bọ́dà Nàìjíríà àti Chad. Láàrin bọ́dà yẹn agbègbè kan wà tí wọ́n ń pè ní Malam Faturi. Wọ́n ní ọ̀gángan bẹ̀yẹn gangan ní gbogbo wọn péjọpọ̀ sí láàárọ̀ àná. Intelligence kan kan àwọn ọmọ ológun wa lọ́wọ́. Ẹ wò wọ́n sọ ṣẹ́ síbẹ̀, wọ́n balẹ̀ jẹ́, wọ́n bọ̀nà jẹ́, wọ́n waste life ọ̀pọ̀lọpọ̀ àwọn afẹ̀míṣòfò ISWAP yìí. About 70 of them ni wọ́n padànù lánàá. Mi ò láǹfààní láti máa fi fọ́nrán yẹn hàn yín bí, àmọ́ ẹ̀yin tẹ́ bá lè wo fọ́nrán yẹn, ẹ wo comment section fídíò tẹ́ ń wò lọ́wọ́ yìí. Link Telegram channel mi àti WhatsApp channel mi ń bẹ ń bẹ. Ẹ tẹ̀ yóò gbé yín lọ tààràtà. Ẹ wá wo fídíò ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn borí ṣe lọ lọ́tọ̀, tápá lọ lọ́tọ̀, tójú lọ lọ́tọ̀. Mo rí fídíò ọ̀gbẹ́ni kan, odidi orí ẹ̀ ó sì yí báyìí, ó sì wọnú àgọ́ ara ẹ̀ látàrí àwọn bọ́ǹbù àdó olóró táwọn ọmọ ológun wa tí wọ́n bẹ̀rẹ̀ sí ní jù sílẹ̀ lọ́kọ̀ọ̀kan. Wọ́n waste life ọ̀pọ̀lọpọ̀ wọn lánàá. Wọ́n ṣe àṣeyọrí tó ní agbára. Kódà àṣeyọrí eléyìí tí wọ́n ṣe lánàá yìí ó fẹ́ jẹ́ ọ̀kan gbòógì nínú gbogbo àṣeyọrí tó ń ṣe látijọ́ yìí. Ẹ wò ẹ̀yin yẹn mi, mo ti gbóhùn tẹ́ mọ́ jẹ́dé. Àwọn ìròyìn yàjóyàjó, ìròyìn ajá àbálẹ̀ lọ́dọ̀ tí wọ́n ń bì náà lẹ́tì láǹfààní láti máa gbọ́. Kó tó di pé mo gbé yín débẹ̀ tán lóní sàn-án tó bá yẹ pé gbàgbọ́ tí yín rèé tẹ̀ ń balẹ̀ sórí ìkànnì àdàbà tẹlifíṣàn tẹ́ ò tí ì follow wa abẹ́ ò tí ì subscribe, ẹ bá ń tẹ follow button tàbí subscribe button tí ń bẹ nísàlẹ̀ fọ́nrán yìí. Aago kélébé kan náà bẹ́ẹ̀ notification bẹ́ẹ̀ ni wọ́n ń pè. Òun ni ò máa ta yín lólobó ní gbogbo àkúùgbà tàbá ti ń ju fọ́nrán sórí ìlà yìí. Ẹ máa bá mi like fídíò yìí, ẹ máa like ẹ̀ kó ná yín ní nǹkan kan, ẹ kàn tẹ like button yẹn. Ẹ̀yin tẹ́ bá lè comment, ẹ bá wa comment. Ẹ̀yin tẹ́ fẹ́ bá wa share, ẹ bá wa pín káàkiri, ẹ share sí gbogbo group káàkiri, ẹ share sórí platform yín kó lè ti kan ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn lára. Torí pé kí ni ìròyìn ayọ̀ lélẹ́yìí. Àwọn tó ti ń fẹ̀mí ọ̀pọ̀lọpọ̀ àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà ṣòfò látijọ́ yìí táwọn ọmọ ológun sì dá sí ríà fún wọn, ṣé ò kí ń ṣe ìròyìn ayọ̀ ni? Ẹ wo àwọn tó dáná sunlé, tó dáná sun dúkìá nípínlẹ̀ Kwara ní Woro níjọba àbílẹ̀ Kyama lóṣù tó kọjá lọ́hùn. Wọ́n ti mú mẹ́ta nù wọn. Ìròyìn ayọ̀ lélẹ́yìí. Bó ló ṣe ṣẹlẹ̀, ẹ jẹ́ n sáré gbé yín débẹ̀. Lánàá òde yìí ni o ẹ̀yin èèyàn, wọ́n ní bàbá kan wà tó máa ń ta ọ̀kadà Honda. Wọ́n sì ti kìlọ̀ fún pé má ta ọ̀kadà Honda yìí mọ́, pàápàá jùlọ fáwọn agbésùmọ̀mí, torí gbogbo ọ̀kadà tí wọ́n rí lọ́wọ́ àwọn bandit pátápátá lágbègbè yẹn. Bàbá yẹn Alhaji Isiaka lórúkọ máa yẹn, òun lẹ́ ń wò yẹn o. Bàbá tẹ́ ń wò tó sojú wòkòwòkò yìí, òun ló kọ̀ jálẹ̀ tó bẹ̀rẹ̀ sí ní ta ọ̀kadà fáwọn bandit nípínlẹ̀ Kwara. Wọ́n sì ti kì í lọ pé kó má ta ọ̀kadà yẹn mọ́. Ó lè má ta àwọn ọ̀kadà tó kù o, but ọ̀kadà tó yẹ pé àwọn bandit ń lò yìí, kí ni ìdí táwọn bandit fi ń lo ọ̀kadà yìí? Wọ́n ló ní 4 to 5 gears. Ó lè sáré dáadáa nínú igbó. Eléyìí gan làwọn bandit yẹn fi nífẹ̀ẹ́ ọ̀kadà yẹn tó jẹ́ pé òun gangan ni wọ́n máa ń rà tí wọ́n máa ń lò nínú igbó. Tẹ́ ò bá gbàgbé, ọ̀gbẹ́ni Abba ọ̀gbẹ́ni Kọ́pà yẹn ṣe ti rí àwòrán yẹn báyẹn. Ìgbà tí wọ́n san ransom tán, ẹ rí i pé wọ́n request fún ọ̀kadà mẹ́ta ọ̀tọ̀ọ̀tọ̀. Wọ́n ti kọ́kọ́ gbọ́kadà kan lọ, ọ̀kadà ẹlẹ́ẹ̀kejì tí wọ́n gbé lọ Honda náà ni àwòrán yẹn lẹ́ ń wò yẹn. Honda ni ọ̀kadà yẹn tí wọ́n gbé lọ. Àwọn pípè bá wá o, wọ́n bá jáde síta pé wọ́n wá sínú ìgboro Woro páwọn tún fẹ́ lọ ra
ọ̀kadà lọ́dọ̀ Alhaji Isiaka. Ìgbà tí wọ́n fi débẹ̀ ẹ̀yin èèyàn wọ́n ti rọ̀kadà yẹn tán tí wọ́n ti fẹ́ máa lọ báyìí lọ́wọ́ àwọn agbófinró ló bá gbá wọn mú. Ọwọ́ pálábá wọn ṣẹ́gi, omi tẹ̀yìn wọ̀gbìn lẹ́nu fún wọn. Wọ́n ti máa ń mú jẹ lọ́pọ̀lọpọ̀ gbà, àmọ́ eléyìí tó ṣẹlẹ̀ lánàá òde yìí ó bù wọ́n lọ́wọ́ wò. Wọn ò ráàyè escape wọ́n ṣe máa ń escape tẹ́lẹ̀ ní gbogbo ìgbàkúgbà tí wọ́n ti bọ́ sínú ìlú tó wá ra ọ̀kadà. Ẹ wo àwọn mẹ́tẹ̀ẹ̀ta lẹ́ ń wò yẹn o, àwọn mẹ́tẹ̀ẹ̀ta lẹ́ ń wò yẹn. Bàbá Alhaji Isiaka yẹn náà tó ń ta ọ̀kadà fún wọn, wọ́n ti fi páńpẹ́ òfin wọ́n ti fi mọ́ òun náà. Ohun tó rí lọ́bẹ̀ tó fi ń waru ọwọ́ tó fi bẹ̀rẹ̀ sí ń ta ọ̀kadà Honda tí wọ́n ti kì í lọ kó má tà mọ́ tó bẹ̀rẹ̀ sí ń ta fáwọn agbésùmọ̀mí. Ìgbà tó bá di pé wọ́n gbé wọn débi tó yẹ kán gbé wọn dé nísìn yóò máa kọ̀lẹ́ẹ̀tì wòtòwòtò, yóò learn in the hard way. ẹ̀yin èèyàn kọ́lọ̀ má jẹ́ kí àwọn mẹ́ta tí wọ́n mú yìí kọ́lọ̀ má jẹ́ káwọn ìjọba tún lọ fi wọ́n lẹ̀ o. ṣé o gbàgbé gómìnà ìpínlẹ̀ Katsina tí wọ́n lọ rehabilitate àwọn afẹ̀míṣòfò tí wọ́n ń dá wọn padà sáàrin àwọn ọmọ ológun lánàá òde yìí gbẹgẹdẹ gbiná nípínlẹ̀ Katsina o. Nígbà táwọn agbésùmọ̀mí tó fẹ́ wá ṣe àkọlù sí agbègbè kan nípínlẹ̀ Katsina, wọ́n láwọn fijilantè yẹn ni wọ́n sáré jáde tí wọ́n resist wọn tí wọ́n sì pa bíi 4 nínú àwọn afẹ̀míṣòfò yẹn. Wọ́n ní wọ́n padà lé wọn dànù táwọn afẹ̀míṣòfò yẹn tó ń padà sínú igbó tó ti wá tí wọ́n sì láǹfààní láti kidnap ẹnìkankan. Ká tó ṣẹ́jú pẹ́ wọ́n wá lọ kóra wọn wá sí ni wọ́n pọ̀ dé ṣùà ni wọ́n ṣe àkọlù sáwọn fìjìláńtẹ́ 18 ni wọ́n panu wọn lánàá òde yìí látàrí pé gómìnà ìpínlẹ̀ Katsina ó rehabilitate àwọn afẹ̀míṣòfò ó ń dá wọn padà sáàrin àwọn ọmọ ológun. Ṣó máa ń tán lára ọmọ ọba kó má kú dànsákì ni? Kò sọ́gbọ́n tó lè dá sí i. Àwọn tó ti ń jiyàn gbé tí wọ́n ti ń gbowó ó ti dùn mọ́ wọn lẹ́ẹ̀kẹ́. Kí ni irú ẹ̀kọ́ wo náà fẹ́ gbé sí wọn lọ́pọlọ tí wọ́n fi ní máa ṣerú nǹkan báyẹn mọ́? Ẹ̀yin èèyàn ọ̀rọ̀ yìí gbẹnu tán ó lékenkà bẹ́ẹ̀ náà ló pakasọ. ẹjẹ́ agbóṣùbà káre fáwọn ọmọ ológun wa tí wọ́n ṣe gudugudu méje yàyà mẹ́fà lánàá òde yìí ní boundary tí ń bẹ láàrin Nàìjíríà àti Chad. Ẹ wò ó wọ́n fi ẹ̀mí ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn wọ́n fi ṣòfò dànù lánàá. About 70 people 70 ISWAP members àwọn afẹ̀míṣòfò wọ́n pa wọ́n dànù lánàá. Ẹ wá wo bí bọ́ǹbù bó ṣe bẹ̀rẹ̀ sí ń gé orí àwọn èèyàn lọ. Ó ń fọ́ orí, fọ́ apá, fọ́ ẹsẹ̀, apá ń gé lọ́tọ̀, ẹsẹ̀ ń gé lọ́tọ̀. Ẹ̀yin tẹ́ bá fẹ́ wo gbogbo fọ́nrán yẹn láǹfààní láti fi sórí Facebook ń bí. Lórí ọ̀fẹ́ yẹn ó máa affect page, but ẹ̀yin tẹ́ bá fẹ́ wo ẹ wo comment section fídíò tẹ́ ń wò yìí. Link kan bẹ́ẹ̀ Telegram channel pẹ̀lú WhatsApp channel link méjì ń bẹ́ẹ̀ ẹ tẹ̀ yóò gbé yín lọ tààràtà. Ẹ máa láǹfààní láti rí gbogbo àwọn fídíòs yẹn. Ẹ wò ó yẹ ká gbóṣùbà káre ńlá fún àwọn ọmọ ológun wa fún àṣeyọrí ńlá tó ní agbára eléyìí tí wọ́n ṣe ní àná òde yìí. Pàápàá jùlọ àwọn ọmọ ológun ojú afẹ́fẹ́ ojú òfurufú wa wọ́n ní pé bó ṣe bẹ̀rẹ̀ sí ní fi fighter jet wọn fò lókè wọ́n kàn bẹ̀rẹ̀ sí ń ju àwọn àkàrà àdó olóró ni wọ́n ń jù látòkè ní ń bọ́ lé àwọn afẹ̀míṣòfò yìí ń bọ́ lé wọn lórí wọ́n sì waste life a lot of them lánàá òde yìí. Ẹ jẹ́ ká gbé òṣùbà káre fún wọn. Bẹ́ẹ̀ sì ni àwọn mẹ́ta ni wọ́n ti rí mú báyìí nínú àwọn afẹ̀míṣòfò tó ṣọṣẹ́ ní ìpínlẹ̀ Kwara. Kọ́lọ́ọ̀bá Èdùmàrè kó máa bá fún àwọn ọmọ ológun wa ṣe kó máa ṣerú àwọn àṣeyọrí báyìí ní kó máa ṣe lọ o. Káwọn agbésùmọ̀mí kó máa ètè kásẹ̀ kú ńlẹ̀ kó lórílẹ̀‐èdè Nàìjíríà kí gbogbo wa ká lè sùn àlàáfíà ká lè sùn ká máa hanrun lórílẹ̀‐èdè Nàìjíríà kí gbà padà bọ̀ sípò padà fún gbogbo wa. Lágbára Ọlọ́ọ̀bá Èdùmàrè ilẹ̀ wa kò ní bọ́ sọ́wọ́ àwọn bandit o. Ọkàn gbogbo wa yóò balẹ̀ àníyàn jù báyìí lọ lórí ilé tí a mú wa fún yín sáàyè. Bó bá tún ṣe lọ lórí ọ̀rọ̀ yìí gbogbo ẹ̀ pátápátá náà lẹ́ẹ̀ láǹfààní láti máa gbọ́ lórí ìkànnì Àdàbà tẹlifíṣàn. Àdàbà ọ̀nà ni à ń sùngbẹ́ iná ń jó ẹ̀yẹ lẹ́gbẹ̀rẹ̀ ńlẹ̀ Àdàbà atúntì fòfẹ̀rẹ̀ awọ̀lú sọ̀lúdẹ̀rọ̀ pẹ̀sẹ̀. Agbe ní gbére pàdé olókun àdùkò ní gbére pàdé ọlọ́sà òdìdẹrẹ́ ní gbére pàdé wọn lóde ìwò fún ìwọ ọmọkùnrin tí nǹkan rẹ̀ ò ṣe déédéé. Ìwọ ọmọkùnrin tí ṣàyàwó rẹ̀ ó ṣẹ̀ṣẹ̀ mọ gbọ́ jìgìjìgì lára lójú lọ mú kára rẹ̀ ó tó le. Ìwọ ọmọkùnrin tó ń retí ọmọ bíbí. Ìwọ ọmọkùnrin tó fẹ́ ṣe nǹkan tó dáa láyé pẹ̀lú aya rẹ̀ tí ìfàyàlòyà tí ó fi di nǹkan tó dáa. Ìwọ tásítọ̀ rẹ̀ ń sàn tí ò kí tó láti dọmọ. Ìwọ ọkùnrin tára rẹ̀ ò le.
ìwọ ọkùnrin sẹ̀ẹ̀kan dìde, ìwọ ọkùnrin tátàn rẹ ò dúró déédéé, ìwọ ọkùnrin tó ń retí ọmọ, ìwọ ọkùnrin tó ṣẹ̀ṣẹ̀ ṣègbéyàwó, ọgbọ́ capable herbal energy capsule ló nílò fún gbogbo àìṣedéédé ara rẹ kó o lè jẹ́rìí sọmọ bíbí àti nǹkan tó dáa láti ṣe.